ẹ̀yin èèyàn mi ṣe rí video ni but I will play it in audio kẹ́ gbọ́ mọ̀ pé ó jẹ́ kọ̀ọ̀kan méjì ẹ máa rí kọ́ ìdáyẹ̀ òótọ́ àbírọ̀ ẹ máa ṣáà rí ẹ̀kọ́ mo mọ̀ wípé ẹ máa rẹ́kọ̀ọ́ kan gbé because má yìí sọ̀rọ̀ nípa ẹ̀gbin ọ̀run nǹkan tó fa ikú ẹ̀gbin ọ̀run àti àwọn oríṣiríṣi ọ̀rọ̀ míì because àgbàlagbà ni he is talking from experience ṣó ti yé wa now máa lọ play fún wa ẹ máa farabalẹ̀ ẹ máa gbọ́ gbogbo àlàyé tí bàbá yìí ń sọ ó yá ẹ wá lọ gbọ́ ẹ gbé popcorn yín sẹ́gbẹ̀ẹ́ o so kẹ́ wá lọ gbọ́ at least ẹ̀yin gan rí ọ̀rọ̀ kan àbí méjì ẹ rí mú nínú ẹ̀. nínú ìjọ ẹ̀ nígbà tó jẹ́ pé gbàtó yá kò lọ́kọ àwọn ọjọ́ ló pè é pé ìyá ò gbọ́dọ̀ lọ́kọ inú ìjọ ló ti fẹ́ ọkọ fún. so wọ́n náà sọ sí ni pé. so ó wà fi àtọ̀ sí ẹbí ọ̀run àwọn káàsì rẹ̀ ń ṣe lọ rẹpẹtẹ. wọ́n ẹsẹ̀ ẹ̀mí ẹ̀sà máa dùn á lo oògùn á lọ sọ́sítà wọn ní apatis wọn fún ní nǹkan ẹ̀ á lọ sẹ́dẹ̀ ló ọmọ á lo àwọn aláwọ̀ ká kò ní kú mẹ́. àwọn atatítì bẹ́ẹ̀ a máa sọ fún ọ pé wọ́n dẹ̀ máa declare ilé aníṣẹ́ òlọ́kọ̀ wọn iṣẹ́ òlọ́kọ̀ wọn ara ẹ̀ ló ń ṣe. bẹ́ẹ̀ni ó pọ̀ gba àwọn obìnrin tẹ́ ẹ̀wọ̀ ẹ̀wọ̀n ọ̀gbẹ́ o. ẹ má bínú màá pause so that I don't want this video to claim copyright because what this baba is saying is very very interesting ṣó ti yé wa so màá pause màá play ẹ̀ ní ẹ má bínú ṣó ti yé wa so torí copyright ṣó ti yé wa bẹ́yẹn so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn so kẹ́ wá máa gbọ́ ọ̀rọ̀ tí táyìlì kọ́kọ́ sọ ti ẹnìkan bí ìyá àjọ la máa pe nìyẹn pé kò lọ́kọ àwọn bóyá wọ́n ti ń feel the pains àwọn church member lọ fẹ́ ọkọ fún ìyá náà ẹ dípò mẹ́rin gbá tẹ́bí ọdún ìyá ẹ wá lọ gbọ́. bẹ́ẹ̀ ni tó bá fẹ́ ìyàwó láyé òde ìní ó ra lọ́kùn mọ́tò ṣe ẹ̀ máa ra páàtì sí ni o. bẹ́ẹ̀ ni tó bá ra páàtì sí owó tó máa ná lé lórí ìní àìsàn kan ń ṣe òun kíní kan ń ṣe òun. àwọn ìyá ayé àtijọ́ wọn ní 3 miles wọn lọ sóko wọn fẹsẹ̀ wọn tún wá wọn tún dóko. kò ń ṣayé sí i. nǹkan ò ṣe wọn. ṣé ń gbọ́ o. ibi ìsẹ́ni kọ́ lọ tajà lóṣòdì tó bá dé ó bá dọ̀la ọmọ rẹ̀ ni. rẹ̀ mi tó bá lọ. tí o máa gbà. ẹ jẹ́ ń ta tó bá padà. fẹ́ ìyàwó láyé òde ìní. ó ra lọ́kùn mọ́tò ṣe ẹ̀ máa ra páàtì sí ni o. bẹ́ẹ̀ ni tó bá ra páàtì sí owó tó máa ná lé lórí ìní àìsàn kan ń ṣe òun kíní kan ń ṣe òun. bẹ́ẹ̀ ni. àwọn ìyá ayé àtijọ́ wọn ní 3 miles wọn lọ sóko wọn fẹsẹ̀ wọn tún wá wọn tún dóko nǹkan ò ṣe wọn. ṣé ń gbọ́. ìmí ìsẹ́ni kó lọ tajà lóṣòdì tó bá dé ó bá dọ̀la ọmọ rẹ̀ ni. bẹ́ẹ̀ ni. nígbà tí o máa bàbá sọ òun ní fẹ́ bẹ́ẹ̀ ni tó ti ẹ̀ sì nígbà tó ti dé lóru tó ti tiṣẹ́ tọkọ ẹ̀ bá lóun fẹ́ bá sùn ara tirẹ̀ mo ní ọ̀rẹ́ kan ọmọ wá sẹ́dọ̀ mi bí ọ̀rẹ́ ni ló wá sọ fún mi pé kí ní kọ̀ọ̀kan mo wá sọ mo ní ó lọ wáyàwó mi fẹ́ mo ní oníbà mo ṣe wọn ní ìyàwó ẹ tó bá ti tajà tó bá ti dòrò ẹ̀mí tó bá ló fẹ́ bá sùn á ló tilẹ̀ wọn wà ní lóòótọ́ ni. ẹ má bínú pé èwo ló tún gbé wá yes ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀. àwọn ọkùnrin sì tọkùnrin bá ń ká sọ díẹ̀ la máa sọ. tó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin. wọ́n máa láìka ti fíńgà obìnrin bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ti díẹ̀ síwájú díẹ̀ kẹ́ má sọ pé olùfà àìsàn fún wá sọ nǹkan tó máa lò fún wọn ọwọ́ ẹ̀ padà sípò. bí ọkùnrin bá láàbò òun náà òun láìsàn tó ṣe tí ò bá láìsàn ojú òun láìsàn mẹ́ta tó kù. ṣé ń gbọ́. bí ọkùnrin èké tó bá ń dòwò lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin tó bá ń ṣe kíní lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin ara ẹ̀ ló ń dòwò. bẹ́ẹ̀ni too much of things is not good now ẹ jẹ́ kí n fà lọ sí ibi tí à ń lọ gangan because wọ́n sọ pé èwo lè jẹ́ ń sọ fẹ́ corrupt gbogbo wa lábẹ́ amọ̀ àti mọ bó ṣe ń lọ ẹ má wò lè ẹjá máa ṣe bíi bébì gbogbo wa la mọ bó ṣe ń lọ now ẹ jẹ́ kí n fà sọ́wọ́ díẹ̀ síbi tó ti bẹ̀rẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí Ẹ̀gbin Ọ̀run gangan. ọ̀rọ̀ Ẹ̀gbin Ọ̀run ó dẹ̀ sọ pé wòlíì tó ṣaláìsí àìsàn ọkùnrin dé. bẹ́ẹ̀ni òun ló fa àìsàn fún. ṣé ń gbọ́. bẹ́ẹ̀ni mo fara ẹ lọ bèrè tẹ́ lọ ṣèwádìí
sẹ́yìn náà gbọ́ wípé àìsùn mọ́kùnrin déédéé as in because ó dà ń pé single mother lè gbin ọ̀run wípé bóyá torí pé kò ní ọkọ tó jẹ́ pé wọ́n máa jọ máa súnmọ́ra wọn ṣé ti yé ọkọ àti ìyàwó wípé nǹkan tó fa ikú ègbin ọ̀run nìyẹn nǹkan tí bàbá yẹn tó àti sẹ́ ibi nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ á gbọ́ ńbẹ̀ àti àwọn ẹ̀kọ́ míì táwa náà fẹ́ fi kọ́ra wa òun mo fi mú kí ní ìwà pé káwa náà gbọ́ kó má jẹ́ pé mi nìkan ni mò ń gbọ́ because kì í ṣe gbogbo wa ló máa rí lọ́dọ̀ ẹni ló fi jẹ́ kí èmi náà mú wá fún àwọn fáǹsì mi kẹ́yìn náà gbọ́ ẹ yẹ máa gbọ́ lọ. gbogbo ara nǹkan tó fàjà àwọn àtọkọ ẹ náà nìyẹn lẹ́yìn náà lẹ́yìn tó fọkọ sílẹ̀ ṣé wọ́n rá àwọn ẹni tó wọ́n ń kùn mọ́lẹ̀ lé tí wọ́n gbogbo bá sọ fún ṣe oògùn owó yìí ṣe é láwọn tó kọ̀ǹpilẹ̀ pé oníṣìná ni. ó dẹ̀ fa orí ẹwà lóbi. ó ṣe é láwọn tó kọ̀ǹpilẹ̀ pé agbélé ìyá bọ́kùnrin kò tọ́ ni ọ̀n sọ pé ó ń ṣe ṣìnà rárá. ó dẹ̀ rẹwà tó yẹ kó lẹ́wà. àwọn kan ní ẹ̀hún bọ́mọdé ọ̀sùn wọn gbogbo ọ̀sùn nígbà tí àyàwó ọ̀bá fún ní ẹ̀fọ́ ọkọ ẹ̀ bọ́mọdé ọ̀sùn kẹ́mi kankan wọn kọ́mẹ̀tì ẹ̀ gbà tí àwọn ọ̀bá fún lóbòdó tó bá lóbòdó ìwà pé kì í ṣe. ìyẹn ọkọ ọlọ́run sọ yẹn nǹkan tó fàjà wọn. reality tọ́lọ́run sọ fún mi nìyẹn àwọn tó ń sọ pé ó ṣe oògùn owó ó tẹ́ẹ̀dì ẹ̀ ó ṣe gbogbo tẹ́ẹ̀ bá ṣe oògùn owó níṣẹ́ olúwa tó bá fẹ́ kú oṣù kan tó máa kú àṣírí ẹ̀ máa tú àwọn tó ṣe oògùn owó tá a mọ̀ kò sí àṣírí ẹ̀ máa tún jẹ́ pé wọ́n máa gbé káàkiri bí wọ́n ti ń gbé lọ ẹ̀ náà máa sọ pé nǹkan báyìí ló ṣe. ṣé ń gbọ́. kó lọ túbá kó lọ tó báyìí ni àwọn kan wà tó ń gbé wá sẹ́dọ̀ mi tó ń lówó ẹnì kan wà wòlíì ni tó bá ń lọ báyìí tí mọ́tò bá ta àwọn afẹ́ kí mọ́tò ńlá kó ta nǹkan sùn lára tó ṣé ń gbọ́. tí mọ́tò ẹ̀ bá ti lè ta mi sí lára báyìí wọ́n ta mọ́tò ẹ̀ ní $100 million tó bá sọ pé ọ̀la òun máa rà á rà á oògùn owó ni nígbà tó tó tẹ̀ tó ń ṣe gbogbo tó sì tó ń gbé káàkiri wọ́n gbé wá sẹ́dọ̀ mi mo wá sọ fún pé nǹkan tó ṣẹlẹ̀ pé oògùn olùṣe ṣé kí n bá ẹ yọ tó ṣe yọ ni ó yọ ọ̀nà gbẹdẹ ìsàlẹ̀ fún ó ṣe yọ ṣé ń gbọ́. ó ti yọ gbogbo dúkìá ẹ máa padà lórí oṣù ni ṣùgbọ́n ẹni tó bá ilé tó bá lo páàtì èèyàn sí ni ò ṣe yọ tó bá ṣe oògùn fún ẹ tó bá jẹ́ kì í ṣe bu ẹ̀ ní páàtì tó bá jẹ́ pé èèyàn náà lò kò ṣe yọ ó máa lò kú bẹ́ẹ̀ spirit yẹn á máa dà láàmú ṣé ń gbọ́. tó bá lo spirit èèyàn mi ò yẹn yẹn tó bá kákòkò ó lè di ejò ní àpò jẹ adé lọ oríṣiríṣi ni olóyè tí òun pé bó ṣe wà yìí kì í ṣe èèyàn ló lò tó àwọn àlùjẹ̀nu ni tí ká yọ gbogbo nǹkan ẹ̀ ló lótì oníkẹ́ má yọ àwọn mẹ́wàá máa yọ fún wọn máa padà dé tí ò ní kankan ẹ̀ kò ní kọ́ níjọba kí mo sọ fún yìí mo mọ̀ ní àdúrà mo mọ̀ lọ́nà ìbílẹ̀. ìwọ tó máa ń torí bọ ṣọ́ọ̀ṣì ẹ níyà o. tó ti ń sìn so bọ́rọ̀ ṣe bó ṣe ní nìyẹn àwọn kan tó sọ pé ẹ̀rùn lè wé àtìgbò tí ọlọ́run lòdì sí ewé àtìgbò ni àbí o. ìyẹn lè kọjá láti láéláé tó àtúwọ̀n tí ìbí àwọn wọ̀nyí tá a gbójú ní kérúlọ́ọ̀sì làwọn ti lè wé. ẹ má bínú pé mo pọ̀ sẹ́ńbì lọ́rọ̀ ewé àti egbò yìí kí tẹkinọ́lọ́jì tó wà rárá kí hospital tó wà rárá ẹ jọ̀ọ́ kí ni àwọn bàbá wa ń lò ṣe mọ̀ pé ayé yìí ti wà láti ibi 2000 and kìíní kan sẹ́yìn ìkan ti wà tẹ́lẹ̀ kó tó wá di ẹ̀ṣẹ̀ ń wọ 2024 tá a wà yìí láti bí 1 year 1 year 2 2 year 3 year 3 tó fi dé bí tá a wà yìí gbogbo ìgbà yẹn sẹ́yìn ẹ jọ̀ọ́ nígbà tí ò sí technology kò sí doctor kò sí kankan kí náà ló ń gbà yẹn ẹ bá mi fi sínú comment section kí là ń lò ń gbà yẹn bí ò ṣe ewé àti egbò àwọn ẹ̀fọ́ tá à ń jẹ ewúro tá à ń jẹ úgú tá à ń jẹ kí náà porúkọ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ àwọn kí náà tún porúkọ kíní yìí water leaf gúre oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn là ń lò ń gbà náà ṣe báwọn èèyàn bímọ ń gbà yẹn náà wọ́n ń bímọ náà wọ́n dẹ̀ ń ṣoògùn àwọn èèyàn dẹ̀ ń sick ńgbà yẹn wọ́n dẹ̀ ń lo ewé àti egbò fún wọn láti jẹ́ kí ara wọn yá lọ́dẹ̀ àwọn èèyàn tó ń sick ìgbà tó di pé ọ gbé kíní dé Christianity Muslim dé ló di pé ewé àti egbò nínú àlèdè díẹ̀ oògùn ní tablet ní kí náà fi ṣe tablet òun náà
ṣé mọ̀ pé àwọn kan wà tí wọ́n ní àwọn ìwé kan àwọn ìwé ayé àtijọ́ tó jẹ́ pé yes tó bá rí ìwé yẹn tó bá lò bọ́n ṣe ní kó lo àwọn ewé àtegbò tó kọ sínú ìwé yẹn tó bá lò ò ní sick láéláé àwọn ìwé kan wà bẹ́ẹ̀. Thank God for social media lẹ́nu lọ́lọ́lọ́ yìí bí ọdún mélòó kan sẹ́yìn òun jẹ́ ká máa rí oríṣiríṣi bí wọ́n ṣe ń lo ugu àwọn ẹ̀fọ́ àwọn Yíbò yẹn bí wọ́n ṣe ń lo ewúro láti fi treat ara èèyàn bí wọ́n ṣe ń lo soursop láti fi treat ara èèyàn ṣe mọ̀ pé ní láyé òde nísìn tá a wà yìí people believe that there's no cure for kí ló ń pè there's no cure fún cancer meanwhile there is cure for cancer there is real cure for cancer tó máa ń mú àwọn obìnrin tó máa ń gé ọyàn wọn kúrò yẹn cure ẹ̀ wà but ó jẹ́ ká believe pé kò sí cure náà kọ́ ewé àtegbò kí ló ń pè ní ewé kí ló ń pè ní egbò kẹja ewúro kẹja soursop egbò bóyá kẹ wú ìdí efinrin ìdí ẹ̀ tó wù láti lẹ́lẹ̀ kẹ ṣọ́nù ṣé bí nǹkan tó ń pè légbò náà nìyẹn rúùtù nǹkan ṣáà ló ń pè bẹ́ẹ̀. Now we turn it to another thing entirely. Tó bá rẹ́ lómi tó sọ pé bá ti dárúkọ ewé àtegbò báwọn ní oníṣègùn ní oníṣègùn ní wo ó ń parẹ́ lọ díẹ̀díẹ̀ nìyẹn kíní kan ń ṣe kíní kan lòun pajá ẹ̀pà ń parẹ́ lòun pajá kó wá nǹkan tó máa lò gbogbo bone pain kíní kan ẹ má bínú pé níbo ló sọ̀rọ̀ lọ ewé àtegbò ló jẹ́ nǹkan tí mo sọ yìí o sórí tórúnkún ru ẹ́ gidi lọ́wọ́ sẹ́lẹ́rì tó dáa kó fi díńjà díẹ̀ sí kó mú fúnjọ́ mẹ́ta àbí jọ́ mẹ́rin kó wá wò bóyá ẹsẹ̀ yẹn máa rú àbí òní rẹ ewé àtegbò nìyẹn that is what we are talking about. It's not everything will be taking tablet pam tablet tẹ́ ẹ̀ lóyìn náà ewé àtegbò náà fi ń ṣe ẹ lọ wo orí Google kẹ lọ type bitter leaf wọ́n á gbé wá fún yín ní tablet bitter leaf ni o bitter leaf ewúro wọ́n ti fi ń ṣe tablet wọ́n fi ewúro ṣe tablet ó yá ṣé kì í ṣe ewé àtegbò nìyẹn ẹ jẹ́ ká máa deceive ara wa náà ká kàn máa kó ṣọ́ọ̀kì jẹ because wọ́n máa ti miss anything mọ́ ó ti di something else entirely. So what are we talking about? Ewé àtegbò kí ni kan gbó àwọn náà ẹ ṣe mí nǹkan tó jẹ́ kí n sọ̀rọ̀ lórí ewé àtegbò nìyẹn má bínú màmá play ẹ̀ lọ fún wa. ní kérúbù àti sẹ́ráfù ti bẹ́ẹ̀ ni tó bá sọ fún láti ilẹ̀ wá gbàgbà wà kékeré bàjẹ́ bá ń dà yà láàmú ìbèrè ni wọ́n ní ká gbé lọ sẹ́dọ̀ àwọn kérúbù. ṣé ń gbọ́ mi ò ní fẹ́ jẹ́ kí kinní yìí gùn lọ títí because káwọn kérúbù máa fà mí mi ò dẹ̀ ní ráyè àti dẹ́ni kankan máa fà mí but I will still play little but kí n tó play ẹ̀ fún wa let's go back sí ká padà sí ibi tí Egbe Ọ̀run tó ń sọ yín pé bóyá torí pé ọkọ àtìyàwó ọ̀hún ṣe lọ́kọ níyàwó kankan ló fi jẹ́ kọ́kọ́ kúrò I don't know I'm not there tó fi sọ I won't have come and talk about Egbe Ọ̀run because it's everything is okay everything is gone bygone àbí báwo la ṣe máa sọ òyìnbó yẹn but àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tí bàbá yìí sọ lórí ẹ̀ òun ló jẹ́ kí n wá síta now let's do it like this. Ní ìgbà tí bàbá yìí sọ ní ìsìnkú bóyá kò ń ráyè fún ọkọ ẹ̀ nǹkan ló fi jẹ́ kọ́kọ́ filẹ̀ I don't know how many years tọkọ fi filẹ̀ but tàmáníkà wo fídíò Egbe Ọ̀run yẹn ẹ rí i pé gbogbo àwọn ọmọ tó ní kò sí ọmọ bíi 2 years 3 years kò lọ́mọ 2 years kò lọ́mọ 3 years mi ò rí mi lè sọ bẹ́yẹn yẹn rí o but ọmọ tèmi rí ní ibẹ̀ yẹn bóyá bí ọmọ 15 years 14 years 13 years I don't know time tó ń divorce ara wọn but nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí mo mọ̀ ní pé ṣe rí àwọn obìnrin tí mọ̀ tó ti lè ń bímọ tó ti ń gba kínní yìí ní every time or several times or nígbà tó bá ń wọ̀n tó ń gbà better you continue taking it than to just leave it pátápátá ṣọ́rọ̀ mi yé yín nǹkan tí mo tún àti sọ ti ń yé yín bẹ́yìn now bàbá yẹn yìí sọ ní ìsìn pé torí pé kò sún mọ́ ọkùnrin tábàdé ní ká wò náà ẹ rí pé gbogbo fídíò ẹ̀ tí àwọn èèyàn ń sọ ó lóògùn ní ó léwé ní ó légbò ní nǹkan tó ń tẹnu mọ́ ni wọ́n sọ wípé ó ń ṣe ṣìnà wọ́n sọ wípé ó ń yàn àlè nígbà bóyá ńgbà tó ti fọkọ́lẹ̀ o àlè ló lọ ń yàn o ó dúró ti iṣẹ́ Olúwa ni ó dẹ̀ ń lo ewé àtegbò now ká wá fi
ayé ìsìn ká fi wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí woman yìí tán sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó pa á nì ní wípé kò kúrò àmì kò sí lọ́dọ̀ ọkọ mọ́ kò ráyè gbà kíní ìsára ibi tẹ́mi ti máa bìlíìfù bẹ̀yẹn ni pé ó ṣẹlẹ̀ sẹ́ni tó súnmọ́ mi dáadáa ṣó ti yé yín látọ̀ kò sí around inú yẹn máa run onítọ̀ in fact after 2 years ní 2 years kìtì ẹni tó bá ti ń tó bí ọdún kan ọdún méjì tí ò súnmọ́kùnrin rárá you will be feeling the pain inú á máa run ẹ́ kò sí rọ́ńbẹ̀ ká tó wá sọ ẹni tó ti pẹ́ bẹ́yẹn because mo gbọ́ story kan náà pé woman yẹn náà ó sick náà ní kí ló fà á ọkọ wà labroad òun wà nílé for past bóyá 10 years ẹ ṣe mọ̀ láti 1 year woman yẹn ti máa endure a máa lo painkiller kò tẹ̀ tí wá sí kinní kan tó ń lò nísìn ibùdó kó lo kinní yẹn gan kinní yẹn ò lè fún ẹ ní nǹkan tó lọ́n dá sí ara ọkùnrin nǹkan tí mi ìfẹ́ máa fẹ́ gbogbo ẹni sọ́ni o kinní yẹn ò lè fún ẹ ní nǹkan tí Ọlọ́run dá sí ara ọkùnrin kinní yẹn ò lè fún ẹ nǹkan tó máa fún ẹ ní pé á kàn jẹ́ kí ìwọ wà ní simple as that ṣùgbọ́n nǹkan tó lọ́n dá sára ọkùnrin tó nídìí fún ara tiẹ̀ kinní yẹn ò ní fún ẹ kinní yẹn ti yé yín now ìyàwó wà nílé ọkọ travel 10 years 15 years ìyá yìí ò fẹ́ ẹlòmíì nítorí wọ́n ti bímọ fúnra ara wọn ṣe mọ́ sí pọ́n lẹ̀ kò fẹ́ lòmíì kò dẹ̀rẹ́ ní kankan tó máa sún mọ́ wọ́n bá ti lọ sí hospital ṣe gbogbo wọn ní nǹkan tó ní ìdílé lè nǹkan tó fi jẹ́ kí n fẹ́ believe ní ọ̀rọ̀ tí ẹgbẹ́ ọ̀run tí bàbá yìí sọ yìí pé àìsùn mọ́kùnrin motra ti sọ now wọ́n wá gbé lọ church àdúrà náà ṣáà fi pé ọkọ wálé doctor dẹ̀ tó fún wọn ní pé bóyá bí excuse me woman yẹn o tí ò bá rí kinní yìí o láàrin bí ọ̀sẹ̀ kan o kan gbàgbé ẹ o ó máa kú ni because ó ti pẹ́ tí kinní ọ̀hún tó ti yẹ kó wà lára ẹ̀ tí ò sí ṣọ́rọ̀ mi yé yín wọ́n ṣàfàdúrà ṣe títí ọ̀nà tó sọ pé obìnrin yẹn ò ní kú àdúrà ṣáà ti ọkọ wálé o tó rán dókítà ti fún wọn níbi 5 days already after 5 days tí ó bá rí nǹkan kan láti mọ̀ pé àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọn kì í fẹ́ kẹ́lòmíì gorí àwọn yàtọ̀ sọ́kọ wọn nìkan nífúdò kọ́kọ́ yẹn lọ kú tún èjì nobody will touch her àdúrà ṣáà pọkọ wálé bó ṣe pọkọ wálé tó fi dé pọkọ ṣáà gun orí ẹ̀ bára ṣe yá nìyẹn o bí bó ṣáà ṣe yẹ ikú yẹn nìyẹn ọ̀rọ̀ tẹ́mi fẹ́ mú jáde nínú ẹ̀ nìyẹn èyí tẹ́ bá ń rò pé yá wó lọ jókòó kíní tán lò ní ìsìn wà bẹ́ẹ̀ wó ó wà bẹ́ẹ̀ tó tọ́bọ̀ kò lè dàbí ìtàn lọ́hún ṣe sára ọkùnrin yẹn ò lè rí nínú kíní tó ń lò kásò tọrọ fúnra wa sọ àwọn virgin o tó bá tí virgin tó bá jẹ́ pé virgin sì ni ẹ even though tó bá tó stage kan tó jẹ́ pé virgin ni ẹ your body will need this thing wàá máa ní stomach pain several times mo ti lẹ́ni tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ni mania owó ọ̀rẹ́ ọjà lọ gbá kínní sára kó kárẹ lọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé she's not married that time go and married then we'll start this thing everything will be okay and it's true when she get married she don't even complain about it again that is it mi ò sọ yín tẹ́ ṣe ṣọṣọṣọṣọ kiri because tó bá ti mọ yín lára tán anyway too much of things nílé ayé gan kò dáa ó ń ṣọlé tẹ́lẹ̀ even though ọkọ àti ìyàwó god sef too much of this thing is not good kó o jẹ oúnjẹ jù ó máa fẹ́ tiẹ̀ bó o ṣe kíní yìí jù náà ó máa tètè gbó ẹ ó máa tètè gbó wàá tètè gbó ojú ẹ máa tètè ṣá ṣùgbọ́n tó bá ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá ẹ ráyè tó ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan you will be looking fresh looking fine looking beauty bọ̀ kó wá máa ṣe lójoojúmọ́ wo wàá kàn ṣàdánù that is it just do it when it's time that you need it not every day kẹ má sọ di bárakú if not everything in this life have disadvantage and advantage so bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ sí nínú ohun tí bàbá yìí sọ fún wa. wọ́n ní àwọn gan lọ́gá àjẹ́ lọ́gá kínní kérúbù àti séráfù bẹ́ẹ̀ ni. ṣé ń gbọ́. láti lẹ̀ wá ni o ní wọ́n ti ń lò. kérúbù àti séráfù nìyẹn àwọn gan lo ewé àtegbò. wọ́n tún fún yín wọn nímọ̀ ní. tó bá wọnú ẹ̀mí nínú àwọn kérúbù yẹn jẹ́ ẹ̀gbọ́n sí ìmí kò kọ́ kéwúrí o abẹ̀sí máa tó bá ti bẹ̀ sí wẹ́mí fún abẹ̀sí máa ṣé ń gbọ́. gbogbo kéwú tó lọ kọ́ ní ilé kéwú tó ń pẹ́. ṣé ń gbọ́. ìṣèdè nìyẹn wọn sọ pé ẹgbẹ́ wa sọ pé bó ṣe lu ọmọ ẹ
mo try àti sún síwájú ni o. So ẹ jẹ́ kí a filẹ̀ síbẹ̀ because she's talking about other people that have the same issue as gbogbo ọ̀run náà ṣe ní issue tí bàbá yìí sọ. So let's leave it like this. Ilé wa náà wọ̀ ní dàrú àdẹ̀níkú fọjọ́ ọlọ́jọ́ àníkú dẹrù wa nù. Olórí ìjọ nígbà ṣe wá ṣe àdéhùn ní fi ọjọ́ ọlọ́jọ́ lọ. But I think with this little one, I think you can pick one or two things at least to just use it ṣẹ́mọ̀ every time. Lèèyàn máa ń kẹ́kọ̀ọ́ sí ìwọ tó bá sọ pé ìwọ nìkan ló gbọ́n jù, ìwọ nìkan ló gbọ́n tiẹ̀ ló máa ń yẹ̀ ìwọ gan ló gọ̀ jù. But when you listen to people's advice, people's opinion, when you would digest it, okay, which one should I take? Which one do I take? Chicken mele. Tó bá dábẹ̀ ló máa mú, tó bá dábẹ̀ wá chicken. Wá pàtì ni. Àwọn Yorùbá dẹ̀ máa sọ pé ọgbọ́n lọ́gbọ́n lèèyàn fi máa ṣọgbọ́n. Lára àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ at least ó yẹ ká lè kọ́ ọgbọ́n 2 3 nínú ẹ̀ káwa náà ṣe kíni ká mú lò. Ìwọ tó ti ń rò pé o fẹ́ lọ fọ́kọ ẹlẹ̀, bẹ́tà kẹjọ yanjú ara yín. Not for him, for your own good. Tó dẹ̀ pé tó bá fọ́kọ lẹ̀ o kì í ṣe oníṣìnà, bẹ́tà kẹjọ yanjú ẹ̀ o. Kí Ọlọ́run lè gbàkóso. But tó bá jẹ́ pé onígbàgbọ́ ni, I won't say you should stay there. Just pack your things and go look for a normal guy tó máa lò. So bó ṣe jẹ́ nìyẹn. Àníre jù báyìí lọ lénìí. Ẹ ṣé ó dàbọ̀.